Ìkòyí ẹ̀ṣọ́, mo gbọ́ tí wọ́n máa ń pa òwe kan báyìí wípé òwúrọ̀ lọ́jọ́ ẹmu ni wọ́n fi mu ní Ilé-Ifẹ̀. Ṣé bẹ́ẹ̀ ló ṣe rí ni àti pé báwo ni òwe ọ̀hún ṣe jẹ́ gan? Ọ̀kàrè, ẹni tó béèrè ọ̀rọ̀ ló fẹ́ díẹ̀ gbọ́, àlàyé tó wà ńbẹ̀ gan-an rèé. Ṣé o rí bó ṣe sọ́hùn bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí? Nítorí òwúrọ̀ ọdún ọlọ́jọ́ ẹmu ni wọ́n fi mu nílé-Ifẹ̀ ni Yorùbá ń wí, kì í ṣe òwúrọ̀ lọ́jọ́ ẹmu ni wọ́n fi mu nílé-Ifẹ̀. Bó ló ṣe wá jẹ́? Ògúnláká ayé ọ̀sìn ìmọ̀lẹ̀ ẹjẹnu tí ń jẹ́ Olúwọ̀nrán. Kókó lódò àbàwọ̀n lọ̀lọ̀ ògún tá a fi ilẹ̀ tí ń jà wàràpàpà ògún tá a fi sí para tó ba para jẹ́ ni wọ́n ń fi ọdún ọlọ́jọ́ yìí tí wọ́n fi ń ṣèrántí rẹ̀. Láàárọ̀ ọjọ́ ọdún yìí, àǹfààní wà fẹ́nikẹ́ni tó bá fẹ́ mu ẹmu dọ́ba nítorí ó fẹ́ràn ẹmu. Torí ẹni tó bá wá mu ẹmu lọ́jọ́ yìí kò sẹ́ni tí ó sọ wípé ó ṣe mẹ́mu àbí kò ṣe mẹ́mu. Torí ìdí èyí kì í ṣe wípé òwúrọ̀ lọ́jọ́ ẹmu náà fi mu nílé-Ifẹ̀ o, nítorí akíkanjú tí ń ṣiṣẹ́ takuntakun ni wọ́n nílé-Ifẹ̀. Ire o, ẹ̀yin ará, ṣó ti yé o? Kò tí ì yé mi.